dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa. Orúkọ tèmi ni Elizabeth Moshood Senami. Ìlú Àgbàdárígì la gbé ti bí mi. Èmi lọ́mọ Zanhovizanwẹ̀nù. Esa hohodo hoyoyo. Ọmọ àsìkìsíkì ọmọ agbọ́mọdáhùn ọmọ agbádáhùn àfidáhùn alágara ni. Èmi lọ́mọ Ẹ̀kúnlé lọ́tàwà ilé la ṣe ní gbé. Ní báyìí ọ̀dọ̀ màmá wa la wà. Alhaja Fatimoh, aláṣẹ àti olùdarí Faham Industries Nigeria Limited, tí gbogbo ayé mọ̀ sí Fatix wax, níbi tí creativity àti utility ti ṣe pẹ̀kírẹ̀kí. AatuAarotv lètò, ètò l'AatuAarotv, ẹ máa bá wa ká lọ. Mi ni Alhaja Fatimoh Hamzat Omolara. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlérò. Mo fẹ́ wọn ní Ìjẹ̀bú Ìléṣe. Orúkọ ọkọ mi a máa jẹ́ Alhaji Hamid Olówó Hamzat. Lóòótọ́ ni gbogbo nǹkan láyé Ọlọ́run ló mọ ibi tó ń mú yàn lọ. A kàn bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ni. A kàn bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nípa pé iṣẹ́ aṣọ iṣẹ́ màmá tó bí mi ni. Tí mo dẹ̀ ti ń bá wọn, tí mo ti ń tẹ̀lé wọn ká bá wọn raṣọ, ká bá wọn lọ rà ní Kútọ́nù, ká wá tà l'Ékòó, ká wá tà ní Abẹ́òkúta, Ìbàdàn. Kó tó di pé màmá ṣíwọ́ iṣẹ́ ní 1988. Tèmi wá fi bẹ̀rẹ̀ sí ní ta ọjà tèmi láti 89. Gbogbo ọ̀nà tán ti fi mọ̀ wá yẹn náà là ń tọ̀ títí. Ta wá rí wípé ta bá kiri dé Èkó, a tún gbọ́jà, a tún kiri lọ sí Ìbàdàn, a tún lọ títí la fi dé Kánò. Láti Kánò a dé Sókótó, láti Sókótó a dé Maiduguri, a kiri aṣọ títí a dé Yola. Láti Yola a gbabẹ̀ dé Mobi, ìlú kan bẹ́ẹ̀ tán pè ní Mobi. Láti Maiduguri a tún lọ títí Dámántúrú, nǹkan bẹ́ẹ̀ yẹn káàkiri. Ṣáàrì lókùn tá a máa dé níbi tá a gbé ń kiri aṣọ kiri. A dúpẹ́ f'Ọlọ́run. Ṣùgbọ́n gbà t'Ọlọ́run dẹ̀ ní ilé lábọ̀ ìsinmi oko. Ìgbà tó di 98, mo lọ́dún mẹ́wàá ní Kánò. Mo wá padà sí Èkó ní 98. 98 yẹn a bá tún bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. A gbà sọ̀, láti sọ̀, a gba shop, láti shop a bẹ̀rẹ̀ sí ní gba warehouses káàkiri. T'Ọlọ́run ní ká dé bí t'Ọlọ́run dẹ̀ tún ní tí ó tún máa mú wa tẹ̀síwájú. Láti bẹ̀ lọ́nà Kútọ́nù ni láti bẹ̀rẹ̀ sí ní rajà. Ìgbà tó yá bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú. A rajà ní ìlú òyìnbó káàkiri. Títí débi tá a gbé ń rà lọ́wọ́lọ́wọ́ báyìí, k'Ọlọ́run kó f'àlùbáríkà sí. Ìbáṣepọ̀ tó dán mọ́rán ló wà láàárín àwa àti kábíyèsí, torí wípé kábíyèsí jẹ́ èèyàn tó jẹ́ gbajúgbajà síwájú kan tó jọba, tó jẹ́ pé ìlú mọ̀ọ́ká ni wọ́n nípa àwọn ìwà dáadáa, ìwà rere tí wọ́n máa ń hù. Ó jẹ́ kí gbogbo èèyàn kan mọ̀ wọ́n. Àwa náà dẹ̀ nìyí, ẹni bá máa ṣe ìnáwó, tó máa ṣe patí, tó fẹ́ kí patí òun wà colourful, tí ò fẹ́ lo aṣọ oríṣi 2, 3, 4, dandan ni kí wọ́n rántí Fatix. Láti ibẹ̀ lọ bá a ṣe di wípé a jọ ń ṣe ọmọ ìyá àti dọ́mọ ìyá. K'Ọlọ́run bá wa lọ́ra ẹ̀mí kábíyèsí, kádé pẹ́ lórí wọn, kí bàtà pẹ́ lẹ́sẹ̀ wọn, kí ìrùkẹ̀rẹ̀ kó jẹ. Ọlọ́run jẹ́ kí àṣepọ̀ wa túbọ̀ máa lọ síwájú. Lásìkò tí wọ́n yìí, mo ṣàdúrà fún kábíyèsí. Ọlọ́run jẹ́ kí ìlú túbọ̀ máa tòrò jù báyìí lọ. Wọ́n ti ń mọ rírì wọn ní ti dáadáa. Ọlọ́run jẹ́ kó túbọ̀ máa mọ rírì wọn ní ti dáadáa. AatuAarotv
orúkọ tó dáa ni a máa tù fún yín o, á dẹ̀ máa rọ̀ fún yín. Iléeṣẹ́ tó dáa ni kí àwọn èèyàn kan máa wò dáadáa, kán dẹ̀ máa patronize yín dáa, ká gbé àṣà Yorùbá lárugẹ. AatuAarọ̀ gbogbo ọmọ Yorùbá ní tilé toko àti gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. AatuAarọ̀ wa kò ní lè mọ́ wa o.